mo kí gbogbo wa pé a kú déédéé wòyí àlàáfíà Ọlọ́run kó máa bá wa gbé ẹ kú lé kí n tún sọ pé ẹ káàbọ̀ ẹ kú weekend gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ kan tí máa ń sọ lẹ́kìtì wa ní bíbá yìí a ní ẹ kú weekend bẹ́ẹ̀ ni a kú weekend tó bẹ̀rẹ̀ lénìí ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ weekend náà ní ọ̀parí ẹ̀ ojúmọ́ a tó mọ́ àwọnú Saturday bẹ́ẹ̀ ni mo kí ọmọdé lẹ́ẹ̀kan tí mo kí àgbà lórúkọ bàbá Professor Banji Akíntóyè àrólé Awólọ́wọ̀ bàbá tó ṣe é fi yangàn láwùjọ bàbá tó dúró nídúró pé ìran Yorùbá ò gbẹ́dọ̀ tòṣì ìran Yorùbá ò gbẹ́dọ̀ mòṣì ìran Yorùbá ò gbẹ́dọ̀ ráre bàbá tó dúró nídúró pé èyí tí ìran Fúlàní ìran Nàìjíríà tó ń là wá ní pópó lórí ní kù mọ̀ ó tó gẹ́ mo forúkọ bàbá yẹn kí yín wọ́n tún tọ́ sí lára wọ́n bu Adékúnlé Ramon you are welcome sir síbẹ̀síbẹ̀ bàbá ń sọ wípé ìran Yorùbá ò gbẹ́dọ̀ jìyà mọ́ pé ìran Yorùbá gbẹ́dọ̀ bọ́ kò nínú ìgbèkùn mo kí yín lórúkọ bàbá pro Stephen Adébánjí Akíntóyè mo mà tún kí yín o brọ́dà mi Abbas Omisa lórúkọ Kàkàkí Olódùmarè ààrẹ Akéwèjẹ of Yorùbá land ààrẹ Aníyìkáyé of Yorùbá land ààrẹ Jagunmólú of Yorùbá land Ìbáṣọ̀run of Yorùbá land olórí ẹbí Alápàjì worldwide mo kí yín lórúkọ wọn Àbáyọ̀mí Babalọ́lá you are welcome yóò dára fún yín ojú òní tì yín lórúkọ Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà Kàkàkí Olódùmarè májàsọ́lá wà àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé ilẹ̀ Yorùbá yóò bọ́ kò lóko ẹrú bẹ́ẹ̀ ni olórin kan ló kọrin ẹ̀ onírántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o rántí ilé tó ti jáde wá rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o ìjọ pọ̀lọpọ̀ nínú wa ti rántí ọmọ ẹni tí à ń ṣe bí ọ̀pọ̀lọpọ̀ nínú wa dẹ̀ tún rántí ọmọ ẹni tí à ń ṣe ṣùgbọ́n torí pé ìjẹkújẹ tí èmi àtẹ̀yìn ń jẹ kiri ó ti já sọ tẹ́pẹ̀ ní ọmọlúàbí nù lẹ́bí máa rí ọmọlúàbí tí ìyá pọ̀ dá àrán pọ̀n tí ń fọwọ́ òsì júwe lé bàbá ẹ̀ lẹ́tí máa rí ọmọlúàbí tàbí kí n pè ní ọmọ Yorùbá tó dúró nídúró ibi tí ilé bàbá òun ó ṣe wó irú wọn lẹ máa rí tí ń ta ogún bàbá tí ń ta lé bàbá tí ń lu lé bàbá ní gbàǹjo alábàjọ Yorùbá wípé ọmọ tá ò kọ́ ní ògbélé tá a kọ́ta mo ní mo tún kí yín lẹ́ẹ̀kan sí orúkọ mi ò tí ì yí padà bàbá Èkìtì yín náà ni ẹ máa bá mi lọ́ọ̀fọ̀ ẹ máa bá mi láìkẹ̀ ẹ má gbàgbé láti bá mi subscribe sí bàbá Èkìtì YouTube channel mi àánú Ọlọ́run máa sọ̀rọ̀ sínú ayé yín náà alọ́mọ tá ò kọ́ òní ògbélé tá a kọ́ta ọ̀pọ̀lọpọ̀ nínú wa kàn rìnrìn àjò bí a ti ń rìn gbúndúkú ibi tílẹ̀ bá ṣú wa sí ibẹ̀ là ń sùn sí ibi tílẹ̀ bá mọ́ wa sí ibẹ̀ láti tún bẹ̀rẹ̀ ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò ní àròjinlẹ̀ ohun tá à ń jẹ lọ́wọ́ làdúró lé lórí mo ti sọ fún yín ní ìjẹta sí ìjẹta ní àbí àná you are welcome ọmọjọwọ Ọmọnìyí Victor di Ọmọlúkà the Grace àǹjọ̀nú sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ ní tẹnugbó bí ọwọ́ mo sọ fún yín lánàá mo ní ọ̀rọ̀ yẹn lè máa pín yẹ́lẹyẹ̀lẹyẹ̀lẹyẹ̀lẹ̀
torí kíni torí ọ̀rọ̀ yẹn kàn mí ó kàn wá ó kàn gbogbo wa pé irú ìtàn wo lẹ́fẹ́ ká sọ nípa titi yín nígbà tẹ́yìn bá lọ irú ìtàn wo lèmi tí mò ń sọ̀rọ̀ náà fẹ́ ká sọ nípa titi èmi tí tèmi náà bá kọjá lọ ló jẹ́ ń wá bí ilé ayé yìí wípé gbogbo wa la mọ̀ pé awálé ayé wa nájà ni awálé ayé wa nájà ni ilé ìní tó mọ́ tó ń ṣú lọ yìí ọ̀pọ̀lọpọ̀ ló ti nájà ayé tó ti padà tó padà lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ náà tún bẹ̀rẹ̀ tó jẹ́ pé ìní ló bẹ̀rẹ̀ láti máa nájà ayé ẹ̀ níjọ́ tó bá ti balẹ̀ gbà tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ ọjà ayé níná ni alágbára mọ́mẹ́rò bàbá ọ̀lẹ ẹ̀yin tẹ́ ẹ ní fàn lẹ́ẹ̀kanná lónìí that you call yourself a Yorùbá man mo béèrè kọ́ṣẹ̀ yẹn lánàá mo ní ọjà tẹ́ ẹ lọ ra nǹkan wá lọ́jà irú kílẹ̀ rà wá lọ́jà fún ìran Yorùbá lọ́jà tẹ́ ẹ náà lẹ́ni ò tẹ́ lọ rà irú kílẹ̀ lọ rà lọ́jà fọmọ Yorùbá abẹ́ ẹ̀gbọ́n mi bí ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n àtẹ̀yin àbúrò àtàwátà jọ jẹ́ irọ́ nínú ayé yìí ẹ jẹ́ kó máa sókì kì lọ́kàn wa pé awálé ayé wa nájà ní nígbà tá a bá lọ tán kí ni èrò ìgbà kí la rò pé irú ìtàn táwọn ènìyàn lè máa sọ nípa títí wa mo dárúkọ àwọn kan lánàá àbí ìjẹta yes pé wọ́n lọ sọ́jà ohun tẹ́rà wálé fọmọ Yorùbá lọmọ Yorùbá sọ nípa wọn lénìí mo lọ sọ́dọ̀ bàbá borí Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ pé bàbá ó lọ ná ọjà tán ó ra ọjà wálé gbogbo ọmọ Yorùbá ò gbàgbé ọjà tó rà lénìí tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa sì ń jẹ nínú ọjà yẹn lénìí those people call themselves alágbára ní ilẹ̀ Yorùbá lénìí those people call themselves a senator a rep a governor a ambassador kí ló tún wà ń bẹ̀ including the president ọjà t'Awólọ́wọ̀ lọ sọ́jà lọ́ra wá ẹ̀nà ẹ̀rà nú ẹ̀ tàbí kí ni pé wọ́n fún yín lọ́fẹ̀ẹ́ nú ẹ̀ tẹ́yìn náà ń jèrè nípa ẹ̀ lára ọjà tí Awólọ́wọ̀ rà látọjà wálé Ezekiel ọmọ aláṣẹ àjọ̀nú kọrinkọrin ojú òní Tiyin brọ́dà mi lára ọjà tí Awólọ́wọ̀ rà wálé free education is among of it ètò ìlera ọ̀fẹ́ ó wà lára ọjà t'Awólọ́wọ̀ rà wálé fọmọ Yorùbá ètò ohun ọ̀gbìn wa tẹ́ máa lọ déédéé Abímbọ́lá David Adégbùyì Mọ́rẹ́níkẹ́ ìyá mi Táíwò Ẹ̀dújọbí yóò dára fún yín ojú òní Tìyin Prince Adébáyọ̀ Síkírù lára ọjà tí Awólọ́wọ̀ rà ó tó rà wá látọjà lo ìdásí ọ̀rọ̀ àgbẹ̀ ilẹ̀ Yorùbá kó jẹ́ ó lè pọ̀ yántúrú tọmọdé ń jẹ tí àgbà ń jẹ náà yóò fi yé wa pé iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa pé ẹni tí ò ṣiṣẹ́ yóò jalè lára ìrìn àjò Awólọ́wọ̀ lọ sí ọjà lára ohun tó mú bọ̀ wá ló sọ ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ lénìí tẹ́ wà nípò agbára lénìí tẹ́ wà nípò àṣẹ lénìí tó sọ yín di ènìyàn pàtàkì lára ohun tí Awólọ́wọ̀ mú wá bàbá tí mo lọ bá ní bàbá àgbàlagbà tí mo máa lọ ń bá yẹn bàbá mi Táíwò bánú sọ you are welcome ó ní nígbà bàbá yẹn ó sì ní pé òun ṣe counselor for good 6 years without collect any salary pé owó títí wọn abẹ́ ẹ̀gbọ́n mi bí owó tí àwọn bàbá ní
báwọn ṣe ń ṣe kánsẹ́lọ̀ lọ́wọ́ làwọn ń ṣiṣẹ́ tíṣà sálárì táwọn máa gbà nínú iṣẹ́ tíṣà yẹn àwọn kó papọ̀ lára tó fi rọrùn free education nígbà yẹn lọ. That make Tinubu have access to a good education. Olusegun Osoba, Bisi Akande, and the rest of them. Àwọn bàbá kan náà fi gbogbo ẹnájì wọn tó fi ra ayé gbé fún yín, not your father and not your mother. Ọjà táwọn bàbá yẹn lọ náà ni o. Tó fi gbogbo ayé wọn, ìrìn àjò ẹsẹ̀ wọn, tó fi ná ọjà pé kí ẹ̀yin tẹ̀ ń bọ̀ lẹ́yìn wọn kẹ́ lè rí ilé ayé gbé. Bọ̀ tó ṣe lé ní ọjà tẹ́yìn ń ná lọ́wọ́ kùmọ̀ àti pópó lẹ kó dání tẹ̀ ń san mọ́ ọmọ Yorùbá lórí. Bọ́lá Ahmed Tinubu ẹ̀ nájà lọ́wọ́ ni o. Jagaba di aṣíwájú ẹ̀ nájà lọ́wọ́ ni. Ọjà tẹ́ ẹ̀ ń ná lọ́wọ́ kí ni kí Yorùbá ó sọ nípa títí yín nígbà tẹ́yìn bá lọ tán. Nígbà tó ń lo divide and rule, that is 1991 tí Abacha bẹ̀rẹ̀ 1991 92 93 tí ọ̀rọ̀ June 12 bẹ̀rẹ̀. Àwọn ìwé lẹ́nu àwọn tó sọ pé wọn ò gbẹdọ̀ rí Tinubu pa tá a kọ́kàn sókè tẹ́ fi sá lọ London tá a rò pé iṣẹ́ aráàlú pé ọjà tí bàbá yìí ná Bọ́lá Ahmed Tinubu Káyọ̀dé Fáyẹmí ọjà tí ẹ̀ ń ná tí ó so èso rere fún ìran Yorùbá lọ́jọ́ ọ̀la nígbà tẹ́yìn náà bá dàgbà tẹ́ bá dògbó tí ìran Yorùbá yóò máa sọ rere nípa titi yín pé olóore lọ ẹ máa pọ́n mi òkèrú tòdò olóore lọ. Ṣùgbọ́n kàkà kó rí bẹ́ẹ̀ tí ẹ̀yin ẹ̀pọ̀n mi tẹ́lẹ̀ rú omi Bọ́lá Ahmed Tinubu tó bá jẹ́ pé bí bàbá Awólọ́wọ̀ Adékúnlé Ajáṣin Alhaji Latifu Jákàndé Bísí Ọ̀nàbánjọ Ọlábísí Ọ̀nàbánjọ and Uncle Bọ́lá Ìgè tó bá jẹ́ pé bá ṣe pọn omi tán rú omi bí ẹ̀yin ṣe ń rú lọ́wọ́ tẹ́ ẹ̀ ń rú ilẹ̀ Yorùbá gùdùgùdùgùdù lọ́wọ́ ayé yín náà ìbá máa lójú inú ìnira náà yín náà ìbá ti máa lò gbà. Kí lẹ fẹ́ ká sọ nípa titi yín? Ká ní nígbà kan Yorùbá produce one man called Bọ́lá Ahmed Tinubu pọ́npọ́ àti jígà ló gbé dání tó sọ mọ́mọ Yorùbá lórí gbàù. Bọ́lá Ahmed Tinubu not only you ẹ pọ̀ dáadáa. Àǹfààní wo ni Yorùbá ti jẹ lára yín? Not the ẹ̀hànà àwọn talk àwọn notorious armed robber that you build around of you call yourself a governor, a senator, a rep tí wọ́n dẹ̀ ń tẹ Yorùbá mọ́lẹ̀ tí Fúlàní ń báyé Yorùbá jẹ́ lọ́wọ́ tí ò sí kankan nu wọn tó lè sọ and you call yourself a Yorùbá. Ọjà tẹ́ ẹ̀ ń rà ló tẹ́ ẹ̀ ń ná lọ́wọ́ kí lè fẹ́ wá mú wálé fún ọmọ Yorùbá that will become a gain for the Yorùbá race. Ẹ̀yin náà ti bẹ̀rẹ̀ sí practice divide and rule for the Yorùbá people. Divide and rule for the Yorùbá race. Torí pé ẹ fẹ́ mọ̀ọ́mọ̀ gbá ìran Yorùbá ní ìkó lórí. Torí pé ẹ fẹ́ mọ̀ọ́mọ̀ bà yí ọjọ́ ọ̀la Yorùbá jẹ́. Torí pé ìran Yorùbá ò ṣe pàtàkì. Ayé Yorùbá ò ṣe pàtàkì lójú yín. That is why tó jẹ́ wípé ìgbà tẹ́ ẹ lọ sọ́jà ọjà tẹ́ ẹ ná lọ́wọ́ tí ọmọ Yorùbá lérò pé àwọn bàbá wa ti lọ sọ́jà àwọn ìyá wa ti lọ sọ́jà torí nígbà yẹn lọ tí àwọn bàbá ní ọjọ́ tó bá ná ọjà ní ìlú wa gẹ́gẹ́ bí ọmọ ìlú òkè tí
ìyá wa bá ti lọ sọ́jà a máa retí ohun tuntun pé ìyá mi ó ra nǹkan látọjà bọ̀ wá, ìyá mi ó ra nǹkan látọjà bọ̀ wá. Àwọn bàbá wa tó ní ohun tó fẹ́ tà ní ọjọ́ ọjà pé tá a bá gbé kinní yẹn náà lọ sọ́jà tí bàbá bá wálé tó bá rí ọjà tà ẹ̀rín máa pẹ̀kẹ́ wa. Àwa náà máa ní inú dídùn pé ní ọjọ́ ọjà inú bàbá ti máa dùn bí ó lọ kókò kó lọ sọ́jà ni, obìnrin kó lọ sọ́jà ni, atare náà lọ tà lọ́jà ni, orógbó náà lọ tà lọ́jà ni, tí owó gọbẹ lọ́wọ́ bàbá kò ní ní bàbá lára láti fún wa ní sílè márùn-márùn, sílè márùn-márùn ìgbà yẹn dàbí let me call it 100,000 of today. Inú wọn á dùn. Ẹ̀yin ti lọ sọ́jà náà o. Ntẹ̀ ń mú wálé fún ọmọ Yorùbá ní ìkorò. Ohun tí ẹ̀ ń mú wálé fún ọmọ Yorùbá ní ìdààmú. Ohun tí ẹ lọ mú lọ́jà tẹ́ ẹ lọ rà wá lọ́jà fún ọmọ Yorùbá ó ní ìpayín kékeré. Bóra yẹn láti jọ ọmọ ìpòtì ó lé ọjà ìjẹ yìí. Oh my God. As a politician, the role of politician to fight for the people. Ọ̀rọ̀ Yorùbá ò jẹ́ kankan lójú yín. Wọ́n àbá máa pa 20, 30 Yorùbá lẹ́gbẹ̀ẹ́ yín kò tún kankan lára yín. Ẹ̀yin gan lẹ ń polè wájà lẹ́tún polóko wá mú. Ẹ̀yin gan lẹ ń lànà fún àwọn ọ̀tá láti rọ́mọ Yorùbá mú. Ẹni tí ò bá ti ṣe ìfẹ́ ẹ̀yin, he become your enemy. Ẹ máa lé ikú sí lójoojúmọ́. Ẹni tó bá dúró nídúró pé kò ṣe ipò tí Yorùbá wà kì í ṣe ipò tó yẹ kí Yorùbá wà lélẹ́yìí. Ìyà tí Yorùbá ń jẹ kò yẹ kí Yorùbá máa jìyà báyìí. Tó dìde lójijì he will become the enemy of those who call themselves a Yoruba politician because ẹ̀yin náà mọ̀ pé ọjà tẹ́ ẹ̀ ná lọ́wọ́ ìkorò lẹ̀ ń gbé wálé fọmọ Yorùbá. Mo tún dárúkọ lẹ́ẹ̀kan sí bàbá Fáṣọ̀rántì l'Ákúrẹ́. Bàbá is now 98 àbí. Ẹ ti súnmọ́ bus stop. Bẹ́ẹ̀ni ẹ̀ka bá lọ gbé Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá ogun ìyẹn kù sọ́wọ́ Ọlọ́run. Olúwa jẹ́ kẹ́mi bàbá ogun ọwọ́ Ọlọ́run nìyẹn wà sá. Kí ni kí ọmọ Yorùbá ó sọ nípa titi yín? Irú ìtàn wo ni ká sọ nípa titi yín nígbà tẹ́yin bá lọ pé ẹ lajú lẹ̀ báyìí o? Ojú yín méjèèjì ló tí Fúlàní fi ń wọlé pa Yorùbá lẹ́kìọ́ kọ̀ọ̀kan. Ojú yín méjèèjì ni o ní àwọn Fúlàní fi ń lé àgbẹ̀ wa lóko. Kò dùn mí sà máa. Wọ́n máa pa ọmọ yín náà. Fúlàní máa jẹ́ kí wá bọ́ bàtà ọ̀fọ̀ sílé yín sà. Bàbá Ayọ̀ Adébánjọ 94 years. 94 years in age. Kí lẹ fẹ́ kí ọmọ Yorùbá máa sọ nípa titi yín nígbà tẹ́ bá lọ? Irú ìtàn wo ni ká máa sọ, ká máa pa? Pé once upon a time, ṣé òyìnbó mi yẹ correct? Ẹ gbà bẹ́ẹ̀ òyìnbó tailor ni. Once upon a time, Yoruba produced one man called Ayọ̀ Adébánjọ, a Afẹ́nifẹ́re leader, always support another person to go against the Yorubas. Pé bàbá Ayọ̀ Adébánjọ èyí tí ìbá fi sọ̀rọ̀ àlàáfíà fún ìran Yorùbá, tí ìbá ti fi sá eré ìrọ̀rùn fún ìran Yorùbá, eré ìpọ́njú ìkorò àdánù ọ̀fọ̀ ní sat fún ìran Yorùbá.
Chief Olufalaye, a former finance minister, a former secretary for Federal Republic of Nigeria. Olórin kan ní bí mo bá rówó máa fi ra aṣọ bọ́mọ mi o. Gbogbo ń tẹ́ lọ sọ́jà tẹ́ lọ rà sá. Chief Olufalaye, tẹ́ bá lọ tán. Kí ni ká sọ nípa titi yín? Irú ìtàn wo ni ká sọ nípa titi yín sá? Professor Bọ́lájí Akínyẹmí, a professor, not here, kì í ṣe pé ẹ fowó rà, former minister of foreign affairs. Kí ni ká sọ nípa titi yín nígbà tẹ́yin bá lọ? General Alani Akinrinade, you are one of Nadeko. Tá ń tẹ̀lé lẹ́yìn ìgbà yẹn lọ́hùn pé tá a bá rírú àwọn bàbá ẹbí mẹ́rin márùn-ún àti yẹn Yorùbá jẹ yóò difficult, but lójijì you turn yourself to a politician. Nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ sí ń gba brown envelope, ẹ bẹ̀rẹ̀ sí ń tẹ ojú Yorùbá mọ́lẹ̀ sáà. Ọjà tẹ́ ẹ rà yìí, ọjà tẹ́ ẹ lọ yìí, nígbà tẹ́ bá darí ọjà tẹ́ ẹ lọ tán, ṣé ìkorò náà lẹ́yìn náà kó dání láti drop lẹ̀ fọmọ Yorùbá? Tẹ́ ẹ bá wá lọ tán kí lẹ fẹ́ kọ́mọ Yorùbá máa sọ nípa titi yín sà? Fúlàní ń pa kúkúrú, ó ń pa gúngùn, ó pa ọmọ yìnrín, àwọn ọmọ wa, àwọn ẹ̀gbọ́n wa, àwọn bàbá wa tó wà láti ìlú òyìnbó tó bá wálé pé ká wá dáṣe iléeṣẹ́ lẹ̀, Fúlàní á kì wọ́n mọ́lẹ̀, á pa wọ́n dànù. All of you keep quiet. Kí ni ká sọ nípa titi yín sà? Since 1991 nírú àwa ẹ ti mọ̀ pé Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà ó ṣojú Awólọ́wọ̀, kò rẹ́dì láti ṣẹ̀yìn Awólọ́wọ̀. Gbogbo ìgbà yẹn náà láti mọ Bísí Àkàndé, èwo ní máa pàtẹ ìjọ tó dá Afẹ́nifẹ́re lẹ̀ tí bíá ìgbà yẹn kò tí ì kúrò lẹ́nu ọyàn. Bàbá àwọn ọmọ kékeré wọ́n ṣojú Awólọ́wọ̀. It's difficult for them to ṣẹ̀yìn Awólọ́wọ̀. Ọjà tẹ́ ẹ̀ ná, ṣe rí àtẹni tó pàtẹ ọjà, àtẹni tó lọ sọ́jà tó lọ ra ọjà, gbogbo wọn náà máa padà wálé. Ẹni bá lọ sọ́jà tí ò bá padà wálé tó lóun fẹ́ dúró sọ́jà, wèrè láràlú máa pè wọ́n ní ó ti ya wèrè. Wèrè ẹ ti já ọjà o. Yorùbá gbàgbọ́ pé wèrè tó bá ti já ọjà kò sí àtúnṣe mọ́. So kò sẹ́ni tó máa gbé nínú ọjà ní ọjọ́ kan. You are going home. Kí ni ká sọ nípa titi yín sá? The majority of you at age of 70, 75, ẹ sì ń lépa owó kiri, ẹ sì ń lépa pé you want to become a clinical in politics. Ìwọ náà fẹ́ máa jẹ national cake. Ẹ ti gbàgbé pé tẹ́ ẹ bá múlẹ̀, tẹ́ ẹ ṣe lẹ̀, ìwà tẹ́ ẹ bá wù lẹ̀ làwọn ènìyàn yóò mọ̀ sọ nípa titi yín lọ́jọ́ ọ̀la. Gbogbo ẹ̀yin tí mo dárúkọ yẹ ọ̀tá Yorùbá ni yín, because you bag it together with Fulanis. Ẹ wà lára àwọn tó pariwo wọ́ Nàìjíríà, ẹ wà lára àwọn tó sọ pé our forefathers, and you know the genuine history of Nigeria, that our forefathers fight for the Nigerians for independence. The Fulani, the Igbo reject it. Àwọn bàbá wa ṣiṣẹ́ tó dára lẹ̀, àwa ọmọ òrèrè ẹ̀jẹ̀. Kí lẹ fẹ́ kí ọmọ Yorùbá sọ nípa titi yín? Brother mi Abíọ́dún Bọ́dẹ̀dẹ̀, you are welcome. Mo gbóyin ni mo kí. The Yoruba World Media Organization yóò dára fún yín, ojú òní tì yín. Àwọn bàbá wa nìyẹn, àwọn ìyá wa nìyẹn. Kí lẹ fẹ́ ká sọ nípa titi yín? Ẹ̀yin tí mò ń dárúkọ yìí, ẹni agent ní state kọ̀ọ̀kan.
ìmọ̀tara ẹni nìkan tẹ́ bá ti wá worí ipò ẹ wá bẹ̀rẹ̀ sí create àwọn notorious armed robbers tó bá jẹ́ gómìnà ló wọlé ní state ká wá bẹ̀rẹ̀ sí produce the notorious armed robber as a commissioner, notorious armed robber as a house of assembly, notorious senators, armed robber for senators, notorious house of representatives to cover their evil doing. À ń wò yín olórin kan ní pé àṣegbé máa sí láyé o àwẹ̀ o ìgbẹ̀yìn ní kóró ènìyàn lè gbé kèrègbè kó pẹ́ títí kó lọ kágbàdo ọ̀nìyàn bá ti gbìn òun ló máa ká dandan. Ọ̀ṣọ́bà wàá jèrè iṣẹ́ rẹ̀, Tinubu wàá jèrè iṣẹ́ rẹ̀ o, gbogbo yín lè máa jèrè ẹ̀. Lónìí mo ṣe short video, go to my YouTube channel Baba Ekiti TV ẹ rí mbẹ̀. In 1999 my hometown produced one man called Chief OJ Adewumi, very nice man, use everything to support our own people. Sorry. Hello, Daddy. Hello, sir. Hello, sir. Use everything that he have to support our own people. Okay, Adéomi, kí n má ní kó má dàbí pé mo polówó ọjà. Hello, Daddy. Yes, sir. Mo wà lórí program máa pè yín padà. Mo wà lórí program máa pè yín padà, sir. Support our own people. Ní báǹkì ẹ̀ ń gbà yẹn lọ́hùn àtàwọn iléeṣẹ́ ṣúgà iléeṣẹ́ gbogbo ẹ̀ everything for the people. Mi ò fẹ́ káwọn ènìyàn mi ó jìyà. Àwọn yọ́yọ́ ń bọ̀ yìí tí wọn ò bá ríṣẹ́ ṣe wọ́n ò dìdàkudà nílùú ni. Tẹ́ bá lọ sórí social media yẹn ó ní ilé kan estate ní lọ́dọ̀ wa wọ́n pè ní Nana estate, gbogbo iwájú ibi tí mo lórí ọ̀fẹ́ àti dé yẹ mọ́tò náà máa páàkì mbẹ́ tí náà máa tàn mbẹ́ ẹni tí ò bá jẹun kánú ò lè lọ bẹ́ẹ̀. But today nígbà tí mo máa kọjá mbẹ́ lẹ́nìí igbó ló mọ bó bẹ́ẹ̀ ó ti nájà ayé tán ni ṣèbí ohun tó ṣe é lè lèmi sọ lẹ́nìí pé ó fowó ra nǹkan tó dára wá fáwọn ènìyàn that people níbi tí a bá ti kó 100 èèyàn lẹ̀ tí ènìyàn 95% sọ pé èèyàn dáadáa lélẹ́yẹ ti mọ̀ pé èèyàn ni. Bẹ́ẹ̀ náà ni bàbá kan wà tó ń pè ní FB Àkàndé. Àwọn tó bá wá ní Ìjẹ̀rò local government most especially Ekiti they will know that name. Àwọn yẹn lọ sọ́jà wọn ra nǹkan tó dára wálé fáwọn èèyàn wọn. Ẹni bá tún jẹ́ ọmọ Èkìtì àmọ́ ẹni tó pè ní Kọ́lẹ́ni Ayọ̀ Àríyọ̀ bàbá ẹbí ní sọ òbí kọrin kì í. Kọ́lẹ́ni Àríyọ̀ Èkìtì Èkìtì lẹ́rìíyẹ o Èkìtì General Adéyí Adébáyọ̀ Èkìtì. Àwọn yẹ wọ́n lọ sí ọjà wọ́n ra ohun tó dára wálé tí ìtàn tí ayé bá ń jí ayé nínú àwọn ìtàn rere torúkọ wọn ò lè parẹ́. Ẹ̀yin tòde òní a ní ìkorò lẹ́ ń rà fún wa. Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà lọ sí ọjà ó ra ìkorò wálé fún ìran Yorùbá. Bọ́lá Ahmed Tinubu in 2015 ni yes ó lọ sí ọjà ó gbé ìkorò wá bá ọmọ Yorùbá tí gbogbo wa sọ ṣé bàbá àṣẹ bíntín la rí àṣẹ ìkorò tí ń bẹ lọ́wọ́ ẹ̀gọ́ tó fẹ́ fọmọ Yorùbá ó sì pọ̀ títí dé nǹkan. Bọ́lá Ahmed Tinubu the President of Federal Republic of Nigeria
tẹ́ ẹ bá lọ tán kí lẹ fẹ́ kí èèyàn máa sọ nípa títí yín irú ìtàn wo lẹ fẹ́ kí ọmọ Yorùbá máa pa we told you kò sí bí Fúlàní ṣe lè fẹ́ràn yín ju àwa lọ ẹ̀jẹ̀ Yorùbá yàtọ̀ sí ti Fúlàní tí Fúlàní bá ti mú yín gbẹtẹ́ yóò sọ yín nù ni Olúṣẹ́gun Ọbásanjọ́ kàkà kó yẹ kó sọ ọjọ́ fún ìran Yorùbá ìkorò ló fi sọ ọjọ́ fún wa Ọbásanjọ́ lọ sọ́jà since 1976 ìkorò ló kó wálé fún ìran Yorùbá ó dẹ̀ sì kó ìkorò yẹn wálé dèní ṣùgbọ́n nígbà tí ẹ bá lọ tán irú ìtàn wo lẹ fẹ́ kí ìran Yorùbá ó pa ní kó sọ nípa titi yín gbogbo ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá nowadays tí ìfẹ́ Yorùbá ò sí lọ́kàn yín mo sọ nínú ọ̀rọ̀ mi ohun tí gbé majority yín dẹ̀ mọ̀ náà ni ẹ̀yin tí ẹ̀ ń ra ìkorò wálé lọ́tún lósì fún ìran Yorùbá ìpayín keke ìṣubú lọ́tún tó bá jẹ́ Fúlàní ló wà lórí ilẹ̀ Yorùbá tí àwa wà lókè ọya lọ́hùn àbí tí mò ń wí òye yín ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ilẹ̀ wa yìí kó jẹ́ Fúlàní lọ́lọ́run dogún ẹ̀ fún káwa wà nínú aṣálẹ̀ lọ́dọ̀ wọn lọ́hùn láti ní before 1960 kò ní sí tó ń jẹ́ Nàìjíríà wọn kó jẹ́ wípé gbogbo ọrọ̀ ajé pátá tó wà lórí ilẹ̀ wa yìí àlùmọ́nì tọ́lọ́dọ̀ ọba mi fi pamọ́ sórí ilẹ̀ wa yìí ọpọlọ tó pé tọ́lọ́dọ̀ ọba mi jogún fún ìran Yorùbá ló yẹ ká máa pè ní olùmètò amètò ọbámètò má jẹ́ ó bàjẹ́ kó wá jẹ́ Fúlàní ló ní gbogbo ẹ̀bùn yẹn lọ́dọ̀ kan wá ní ìlú kan wá jẹ́ British wá pa wá papọ̀ before 1960 kò ní sí tó jẹ́ Nàìjíríà mọ́ tí n bá parọ́ ẹ̀yin tèmi ẹ já mi ní comment section pé bàbá Èkìtì irọ́ ni kò ní sí tó jẹ́ Nàìjíríà mọ́ ṣèbẹ́yìn náà ni ìgbà tá a wo ẹ̀yìn tá a wo wájú ọwọ́ yín la bá ń bẹ̀ gbogbo olóore Yorùbá lẹ fẹ́ máa lé sẹ́yìn lára ọmọ yín kẹtẹ ẹran gbà kan ló sọ fún wa wípé Yorùbá ò ṣe é nu ẹnu fún Yorùbá ò ṣe é jà fún ṣùgbọ́n lónìí títí dèní orúkọ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ò kúrò lẹ́nu Yorùbá orúkọ Akíntọ́lá ò kúrò lẹ́nu Yorùbá orúkọ Bọ́lá Ìgè kò kúrò lẹ́nu Yorùbá orúkọ Adékúnlé Ajáṣe ò kúrò lẹ́nu Yorùbá orúkọ bàbá Alhaji Lateef Jákàndé ò kúrò lẹ́nu Yorùbá di Bísí Ọ̀nàbànjọ àwọn olóore ilẹ̀ Yorùbá tẹ́bẹ̀yìn ń dẹ́rùkọ àwọn amòfin wọn kò sẹ́ni tó kó yàn Gani Fáwẹ́mi bàbá Gani Fáwẹ́mi kéré àwọn olóore Yorùbá nìyẹn ẹ̀yin tẹ́ sọ pé Yorùbá ò ṣe é nu ẹnu fún ẹ̀yin tẹ́ sọ pé Yorùbá ò ṣe é gbè ìjà tẹ́ sọ pé Yorùbá ò ṣe é gbèjà fún àwa náà ti mọ̀ pé ìkorò ń bẹ nínú ayé yín ni ìkorò lẹ́kọ́ wá dání tẹ́ fi ń fi àmà na ọmọ Yorùbá lójoojúmọ́ ẹ̀yin kábíyèsí wa tòde òní ẹ̀yin kábíyèsí wa tòde òní ẹ rántí pé àwọn kan ti wà lórí àpèrè yẹn lánàá tí ìran Yorùbá ò gbàgbé wọn àwọn tí kan ti wà lórí àpèrè yẹn rí tí ìtẹ́jọ́ di mímọ̀ fún wa pé wọ́n dá Ifá ní ìlú pé àfi tí kábíyèsí bá fodidi ọmọ ṣe òtútù kábíyèsí sẹ̀sọ́jú kó pé tó bá jẹ́ pé tó máa jẹ́ kí ìlú ó tù kó tùbà nìyẹn ó fọmọ ẹ̀ lẹ̀ àti rí kábíyèsí tán ní kábíyèsí tẹ́ ẹ̀ bá fẹ́ kí ìlú yìí ó tú
ẹgbẹ́dọ̀sí gbá owó òkè owó odò àti wá gbọ́ kó wá jẹ́ lórí èmi nílùú yìí ó ti tú ẹ̀ ń wá borúkọ ẹbí mi jẹ́nu kábíyèsí sígbà àǹfààní ẹlẹ́yìn jẹlé ni ṣé gbogbo yín ló jẹ́ pé igbá atalẹ̀ sí tẹ́ fi ń ta gbogbo ọmọ Yorùbá lójú ẹ̀yin kábíyèsí wa lóòótọ́ we know 95% of you ifá olóṣèlú ló fi yín bẹ̀ ṣùgbọ́n Yorùbá wípé olórí yẹ káre wáìkè Àjàó màá tún wó níyẹ síta onítàbára ní níṣẹ́ ẹrú ó yẹ ká fi tọmọ jẹ tàbára ní níṣẹ́ ẹrú ó yẹ ká fi tọmọ jẹ ó wá tẹ̀síwájú èmi ò jíṣẹ́ tí ò dáa ní tèmi èmi ò jíṣẹ́ tí ò dáa ní tèmi ta ló rán ẹ níṣẹ́ tó lè kọ́ ta ló rán ẹ níṣẹ́ tó lè kọ́ ìyà ń bẹ fọ́mọ tí ò gbọ́n ẹkún ń bẹ fọ́mọ tí sá kiri ó tún tẹ̀síwájú ó ní lọ́jọ́ ìjìyà fọ́mọ aláìgbọràn lọ́jọ́ ìjìyà fọ́mọ aláìgbọràn wọ́n kà ọ̀pá akọ̀ ọ̀pá òpejò ejò akọ̀ ejò òpàjá ajá akọ̀ ajá òkò yín jẹ kàn má ṣe jíṣẹ́ tí ò dáa ẹni arán níkà tó ṣe é kò mọ̀ wípé orúkọ òun lòún bàjẹ́ ní Yorùbá fi sọ wípé ọ̀tàpà òdó nínú òkùnkùn tàbà sínú ìmọ́lẹ̀ ẹni agbékàfún tó ṣe orúkọ ẹ̀ ló ń bàjẹ́ ẹni tó jáde tó lóun fẹ́ nu ẹnu fún Yorùbá pé òun fẹ́ lọ ọjà tó ń fẹ́ rà fún ìran Yorùbá tó máa múnú Yorùbá dùn tí ayọ̀ wọn máa dùn tá a máa kalẹ̀ tí Yorùbá ó máa gbẹ́ yọ̀tọ̀ mi tá a máa rí yìn tá a máa ṣe yìn bí ìrànú ṣúgà ẹ̀yin tí ẹ kó ìkorò dání ẹ sọ́dọ̀ tá ẹ wá gbé àwọn ènìyàn síta ló wá mú mi lọ sórí ẹ̀yin tẹ́ sọ pé Sunday Igboho lu jìbìtì pé ẹ fẹ́ ààrẹ sí ẹ ránṣọ yín níbi tó ti ya ẹ̀yin lọ́ọ̀yà ẹ̀yin adájọ́ onírọ́ ẹnìkan ń bẹ lókè tó jẹ́ pé òun ní adájọ́ ayé ẹnìkan ń bẹ lókè tó jẹ́ pé òun ní agbọ̀rọ̀dùn òun ní lọ́ọ̀yà ayé bó ṣe ń dájọ́ ayé ní ṣe agbẹjọ́rò láyé àtijọ́ ní ilẹ̀ Yorùbá tọmọ méjì bá ń jà àgbà tó bá wà ń bẹ̀ ní ń bá wọn parí ẹ̀ kí ló dé tí Sunday Igboho fi wá parí ìjà tó wá jẹ́ Sunday Igboho lẹ wá declare wanted ṣé torí lẹ́tà tó mú lọ sí London yẹn náà ni ẹ̀yin àgbà àyà tó jẹ́ wípé ọjà tẹ́ ẹ̀ ń ná ọjà ìkorò lẹ̀ ń ná fún ìran Yorùbá I pity one man mo ti fẹ́ dáńdọ̀ I pity one man tó pera ẹ̀ ní captain alufa he from Èkìtì here is from Ìjẹ̀rò Èkìtì mo ń sọ mo lé ẹ̀ lè sọ kábíyèsí Ìjẹ̀rò lẹ́nu ẹ pè pàdé ọ̀ràn apariwo síta pé ìpàdé ọ̀ràn náà pé ẹ̀yin kábíyèsí wa ẹ má lọ wọ́n fẹ́ kí wọ́n yín bọ́ sọ̀lọ̀ ẹ má borúkọ ara yín jẹ́ ẹ̀yin kábíyèsí wa èmi pariwo pé aṣọ àlàlẹ́wọ̀ ẹ má jẹ́ kí àwọn ọmọ Tinubu àti Nàìjíríà kó ta epo sí aṣọ àlà yín torí àríjẹ ní mọ̀dàrú ni wọ́n ti ń wá ìṣubú Yorùbá mo sọ fún oníyangí ni wọ́n o ẹ má jẹ́ kọ́ta rẹ̀ sí yín lára yes Captain Alufa tí ó pàdé àpò pọ̀ pẹ̀lú àwọn ṣé Interpol ẹ pé tẹ́lẹ̀ lọ sí kóòtù pé kí kóòtù declare Sunday ọmọ Adéyẹmọ wanted ẹ̀rí ń bẹ o rántí pé níta bá ṣe léni yóò dìtàn bó dọ̀la and you are not a part of those people tí ò fẹ́ ire fún ìran Yorùbá and
I want you to remember, inú mi dùn gbà tí mo gbọ́ pé ọmọ Ìjẹ̀rò ni ẹ́. In one of your statements nínú voice message tó wà lórí ọwọ́ àwa yìí, ó dárúkọ pé you are from Ìjẹ̀rò Èkìtì. And I want you to remember, Akin Ọmọborí Owó, Chief Akin Ọmọborí Owó is from Ìjẹ̀rò too. Ìtàn Akin Ọmọborí Owó yẹ kó kọ́ ẹ lọ́gbọ́n pé tá a bá rán ni níṣẹ́ ẹrú ṣe ló yẹ ká fi tọmọ jẹ. Èmi ò jíṣẹ́ tí ò dáa ní tèmi. Captain Àlùfáà, ta ló rán ẹ níṣẹ́ tó lè kọ? Ìyà ń bẹ fọ́mọ tí ò gbọ́n àlùfáà, ẹkún ń bẹ fọ́mọ tí sá kiri. Captain Àlùfáà, lọ́jọ́ ìjìyà fọ́mọ aláìgbọràn. Captain Àlùfáà níjẹ̀rò, lọ́jọ́ ìjìyà fọ́mọ aláìgbọràn. Jọ ọ̀pá pọ̀, ọ̀pá òpejò, ejò akọ̀, ejò pajá, ajá kọ̀, ajá òkó yín jẹ, kọ̀ má ṣe jíṣẹ́ tí ò dáa. They want to use you láti destroy ẹni tọ́lọ́run ọba mi ò destroy. Kò lè possible. Mo ti sọ, mo ní eré tí ajá yín bá fogún ọdún sá, ìrìn fàájì ní fẹ́ ṣe ọmọdé Yẹmọ Ìgbòho Òòṣà. Torí kò ṣiṣẹ́ ara ẹ̀ ló ń jẹ́. Let me give you one story. Maybe you are still small. Captain Àlùfáà in 1983. Let me start from 1982. Akin Ọmọborí Owó was a deputy governor to Baba Adekunle Ajasin. Doing fine. One of Awolowo boys. Tó yẹ pé tó bá ti sọ̀rọ̀, we believe that Awolowo ló sọ̀rọ̀. Tó bá ń lọ lọ́wọ́, awo là ń pè láì rí Awolowo sójú. Suddenly, ẹ̀mí ìṣàǹgàrí wọnú ayé Akin Ọmọborí Owó lọ. Ẹ̀mí ojú kòkòrò, ẹ̀mí owó, ẹ̀mí ìbàjẹ́, ẹ̀mí tó fẹ́ mú kúrò lọ́nà òtítọ́ tó fẹ́ sọ sí ọ̀nà ìparun, that will make him go to market instead délé tó yẹ kó fi ra nǹkan tó dára wá tó náà máa ra ìkorò wálé. Náà fowó tán lọ sí ọ̀dọ̀ Ṣéhù Ṣàgàrí. Suddenly he became the enemy of Ondo State. He became the enemy of Baba Awolowo. He became the enemy of Adekunle Ajasin. Go against the will of the people. Ibi ìtura táwọn ènìyàn wà tínú wọn dùn. The free education. Wọ́n á pín big cloth fún wa lọ́fẹ̀ẹ́. Exercise book fún wa lọ́fẹ̀ẹ́. Drawing book fún wa lọ́fẹ̀ẹ́. Pencil, biro. Àwọn tíṣà wa ń gba ẹ̀wà, wọ́n ń gba ráìsì, wọ́n ń gba òróró. Kò sí wípé tíṣà ń gba bribe ń gbà yẹn lọ́hùn. Textbook tó bá fún wa not for sale. Tí wọ́n bá ti lò tó bá ti ń lọ ní kíláàsì kan wà á drop ẹ lẹ́ni. Suddenly Akin Ọmọborí Owó became the enemy of progress because of money and because of our own selfishness. And I thank God you are from Ìjẹ̀rò. Captain Àlùfáà. Thank God you are from Ìjẹ̀rò. When the Ìjẹ̀rò people see, oh, ọmọkùnrin fẹ́ bà wá láyé jẹ́, Ìjẹ̀rò people ló kọ́kọ́ go against it. That is why I always proud to be a Ìjẹ̀rò people. Ìtẹ́jọ́ di mímọ̀ fún wa pé àwọn àgbààgbà Ìjẹ̀rò kọ́ lọ́ba pé Ọmọborí Owó kéèsì ọ̀. Gbà ọ́ bẹ̀rẹ̀ wọ́nàwọ́nà yìí. I know. No. Ajayi is this. Awolowo is that. Because they promise him they want to make him as a governor. He became enemy of progress of Ondo State. Nígbà tẹ́sí election in 83 ní àárọ̀ with the kangaroo of election they declare Akin Ọmọborí Owó as a winner. There is nothing like a jubilation in Ìjẹ̀rò because the people did not support the evil tó ń ṣe.
mo mẹ́sẹ̀ èèyàn kan lẹ́ẹ̀kan pé Colonel Ayọ̀ Àríyọ̀ is from Ìpotì tẹ́ bá ti kúrò ní Ìjẹ̀rò Ìpotì lókàn. The man is a deputy chairman of Fedeco that time. Fedeco yẹn ló dàbí INEC. Captain Alufa, please listen because I know you are a member of APC that you have contested 2 times in Ekiti here. Captain Alufa, Mashelogun Mama. The first chairman of Nadeco, ngbà tó máa dé Àkúrẹ́, ó ló ń fẹ́ ibi tẹ́ ti rí result yẹ, ibi tẹ́ ti kà, let him be the open camp. Ngbà tó máa tọ́wọ́ ìrọ̀lẹ́, la rí wípé bí àwọn bàbá wa Tinubu Ọ̀ṣọ́bà, Bísí Àkàndé, wọ́n ṣe ń kọ result, bí result Èkìtì, tá fẹ́ dìbò lọ́jọ́ Saturday, tí result ti dé Abuja before Saturday. Tá ti election result ti dé Abuja ngba tó máa tó bí aago bí 3 ìrọ̀lẹ́ they now declare Adekunle Ajasin as a winner. Ẹ wá wo ijó tá bẹ̀rẹ̀ sí jó awo wọ́lá èdìbò èyí kò awo. Go and ask anybody àwọn tó bá jẹ́ àgbà politician lẹ́kìtì in Ondo State. Ilé tó kọ́kọ́ jó ní 83 Ìjẹ̀rò náà ti kọ́kọ́ sọná sílé àwọn supporter. Ilé akọmọbọlẹ owó wà lára wọn títí dé ìwọ́gbọ́n àtúlẹ̀ yẹ ṣe. Alufa, you know everything. Wọ́n ní tọ́mọ ò bá bàtà àbá àrọ́bá. Why are you allowed them to use you against the will of the people? Nta bá ṣe léde yóò dé tàbódọ́là. Bó ni Ọ̀làjà yóò ṣe fi orí gbọgbẹ́. You allow them to use you. Ó ṣe wá sọ pé you don't know anything bẹ́ẹ̀. Èmi ò mọ̀gbà èmi gan ò fẹ́ kí kán involve orúkọ Sunday ṣì olóyè ṣì Sunday Ìgbòho. Nígbà tó ṣe tán àwọn wọ̀nyí wọ́n kọ̀ wọ́n dájú ju ejò lọ. Torí pé gbogbo ọjà tán fi ilé ayé wọn ná bí ìran Yorùbá ò ṣe ní bọ́kò nínú ìgbèkùn. Tí wọ́n nígbà tó bá nílò Yorùbá tá ń dàgbàdo síta tí Yorùbá máa bóyí. Mo rí fídíò kan lánàá tí òyìnbó kan bá sáàárín ọjà bóyá ní Kwara State or Lagos State ni tó ń há búrẹ́dì fọmọ Yorùbá. Àwọn àgbààgbà ló Yorùbá náà dẹ̀ ń wòran. Fúlàní ń kọ lẹ́tà sáwọn ọba wa pé àwọn lókùn táwọn máa jí gbé. Wèrè kan wá pè pàdé ó kéda ẹ̀ ní Saidi Ẹlẹ́gùṣì. Ó wá ní kí ẹ̀yin lọ́balọ́ba máa bọ̀ lọ́dọ̀ òun. I pity all of you. Alágbára mọ́mẹ́rò bàbá ọ̀lẹ ni o. Kí ni ká sọ nípa titi yín nígbà tẹ́ bá lọ tán? Irú ìtàn wo gangan lẹ́fẹ́ ká máa sọ nípa titi yín? Kò sẹ́ni tó máa jẹ́ ọmọ Awólọ́wọ̀ tàbí ọmọ Awólọ́wọ̀ lénìí tó bá gbọ́ tó bá sọ ìtàn bàbá wọn inú ẹ̀ máa dùn ní pé thank God I belong to this family. Èyí tí mo dára sọ fẹ́rẹ́ lénìí ẹ̀yin tẹ́ bá wá láti family akọmọbolówó ẹ má bínú ìkorò tí bàbá yín gbìn lẹ́nu. Irú orúgbìn wo lẹ fẹ́ gbìn lẹ́dọ̀mọ́ yín? Torí wípé tí ẹ bá lọ tán a ó pa ìtàn ayé yín tí àwọn àrọ́mọdọ́mọ yín máa gbọ́. Yorùbá ò ní ṣubú, Yorùbá máa lọ. Ẹ̀yin ọmọ Yorùbá, please let us be focused. Chief Sunday Igboho is not a fraud. He did not involve any fraud. He's not a criminal. He's a freedom fighter. Ṣé gbogbo ilé tán gbé síta yìí? It is because of that letter, that petition that Sunday Igboho tó gbé lọ sí London. Ẹ̀yin tẹ́ ń gbà kí àwọn òjèlú máa lò yín. That is why I say that remember Akin Ọmọborí Owó. Tẹ́ ẹ̀ bá má ta Akin Ọmọborí Owó remember Dúpẹ́ Onítìrí. Wọ́n ti lò wọ́n ti bayé ẹ̀jẹ̀ orúkọ ẹ̀ nílẹ̀ Yorùbá kò tún sílẹ̀kùn rere mọ́. Àwọn tó lò tó gbéṣẹ́ fún tó wà nínú kọ́nà tó ti kíní wọ́n lè wá yọ owó kó dọ̀là kó máa yí padà
káwọn máa gba oríyìn lọ́wọ́ ọmọ Yorùbá ṣùgbọ́n òun tó gbójú síta orúkọ ẹ̀ ti bàjẹ́. Rántí pé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Rántí wípé lábẹ́ bó ti wù kórí, you are a Yoruba, and that is the final, the solution to the problem. Kò sí nǹkan rere kan tó lè jáde nínú Nàìjíríà mọ́. Kò sí ohun rere kan tó lè wù jáde nínú Nàìjíríà. That is why we call you today. Let us join hands together and support the Yoruba nation. Kémi àti ìwọ wá kọ ìtàn tó dára alẹ́ di ọmọ wa. Káwa náà wá lọ sí ọjà. Káwa bẹ̀rẹ̀ sí ń ra nǹkan tó dára, kó ra kámàrà. Nígbà tá a bá gbedele, táwọn ọmọ wa ń dádì mọ́mí ẹ káàbọ̀. Káwa náà wá gbé fún wọn pé ọmọ mi kú lé. Táwọn ọmọ bá wá ń tú ẹ̀bùn yẹ, kínú wọn máa dùn. Kì í ṣorú àwọn àbọ̀ ọjà tí àwọn Tinubu ń fún wa lẹ́nìí tó jẹ́ pé ìkorò, ìpayín keke, ìbànújẹ́, àṣetì, àìríná láyé ìgbà kan ní ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá lọ́mọ ní yunifásitì inú yín ọmọ ọdún ni pé ó kù kékeré tí ìyà ó kúrò lára yín, ṣùgbọ́n lóde òní ìyà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ̀rọ rẹ o, ọ̀rọ̀ látọ̀rí ìtẹ̀mẹ́mọ́ Olódùmarè. Good night.